Tí ọkùnrin bá ṣẹ̀ṣẹ̀ rí òbò tuntun tó ń dó lọ́wọ́, kò sí Júpítà tàbí pọ̀nrípọngbá yàláyà ẹnì kankan tó lè ṣí ojú ọkùnrin kúrò ní òbò tó ń dó lọ́wọ́ tó dẹ̀ ṣì ń gbádùn lọ́wọ́. Kò tí ì sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Àfọlọ́run nìkan. Therefore, ìwọ tó bá bára rẹ ń rú situation báwọn, àdúrà ní kó máa ṣe níwò obìnrin tó bá wà nínú ilé irú ọkùnrin bẹ́ẹ̀. Ọkùnrin bá ti róbò tuntun, yìí máa ń ṣáàkì wọn bíi pé wọ́n àti ẹ̀ rí ni. Kódà kó jẹ́ òbò tán ti fi bímọ bíi 6, 4, 5. As long as tó bá ti jẹ́ tuntun tí ò rí, ó máa ṣáàkì lọ́pọlọ ẹni. So ìgbà tá a sọ̀rọ̀ nípa men's sexuality and men's psychology and sexual nature. Men's psychology and sexual nature a sọ wípé variety ó máa ń jẹ́ protective factor fáwọn ọkùnrin at times tó bá ṣẹ̀ rí òbò tó tuntun. Kò sí nǹkan téèyàn lè ṣe lẹ́yìn kó máa pray because a time will come tó yẹ pé yẹn náà máa sùn, law of diminishing return náà máa ṣẹlẹ̀ tó bá máa diminish interest ní máa wá lẹ̀ tẹ́ pé you will still forget about that one too. You will still be tired. Now the solution to that is you can pray. Kọ́lọ̀ mọ́ jò dáhùn òbò mọ́ rántí ilé. Mọ̀ pé àwọn òbò kan wà tọkùnrin máa ń dó tí ò ní rántí ilé mọ́. Kọ́lọ̀ mọ́ sì jò dó àwọn òbò papilloma, àwọn òbò infection. Ṣóyé wa. So he will later come back home náà ni. Àdúrà ló bá. Ṣóyé wa. Then and again, àwọn tó ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ní dó, àwọn tó ń ní clit, ẹ má máa dó wọn láti wájú. Nǹkan tó lè mú wọn feel okó láti wájú náà ni clit tán ti gé dànù yẹn. Rear entry lè máa ṣe fún wọn so they lè tẹ̀ hit G-spot wọn. Then mo rí comment kan lórí YouTube tẹ́nìkan sọ pé wọ́n ní ẹ má ṣe báyìí, wọ́n ní ẹ má ṣe báyìí tí mo máa ń sọ yẹn pé you see many of the things tí mo máa ń sọ research ni. Tí bá dẹ̀ sọ pé wọ́n ní kì í ṣe pé bóyá you see the wọ́n ní means ìwé sọ pé because tẹ bá ń sọ̀rọ̀ nípa research, that's why it is called research. What has been searched tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tún wò. Ṣóyé wa. Kò serious even in the scientific world, kò sí field work téèyàn fẹ́ ṣe àbí lab analysis tó fẹ́ ṣe tẹ́nìkan ò ti ṣe nǹkan tó fara pẹ́. That's why we go through literature review. Research ni ìwádìílẹ̀ documentary táwọn kan ti ṣiṣẹ́ lé lórí, táwọn kan ti kọ̀wé lé lórí, táwa ń tún wò àtúnyẹ̀wò. We are researching just like a review. So àkọsílẹ̀ àti nígbà míì tá bá administer questionnaire àti gbà míì people's information tá bá gather òun ni àwọn nǹkan tá máa ń present yẹn. So tá bá ń sọ pé wọ́n ní ẹni yẹn try láti sọ pé okay wọ́n ní ká ṣe báyìí. For example tẹ bá ń kàwé tẹ ní láti explain fọ́mọ tẹ kà fún tẹ fẹ́ explain point yẹn wọ́n ní ká ṣe so nǹkan tí point yẹn sọ lẹ máa interpret. So the wọ́n ní we are saying yẹn mean that ìwé ní studies sọ pé ṣóyé wa. So kì í ṣe pé bóyá copy and paste or anything, and moreover there is no research on earth that is new. So if you want to base something on individual, that means it's no more a research that is based on general statistics. So now if you want to use your own personal view or what do you think it should be, then only applicable for the whole world. Because lefi Nigeria boy wà we cannot use Nigerian information to generalize the whole world. A continent wà lágbàáyé. Kamati wà sọ nǹkan tẹ́ pé it's affecting everybody. So you have to look at the general statistics. That's why you have to read books, you download journals, you go to Google Scholar, you look at iṣẹ́ táwọn scholars ti ṣe, táwọn researchers ti ṣe, look at the calculation of ovulation sin. We have different doctors tó ti work on it. We have Shetu, we have Elizabeth, we have a lot of people tó ti ṣe lórí ovulation. So when you read, you're presenting it to people as research. So there is no how you won't say according, for example, taban thesis one thing, a man ṣe citation, a man cite. After teba cite, a man reference. So bad cite to reference is an academic offense. We call it plagiarism. They will rubbish all the work you've done. So there is no how you do research that will not make reference to àkọsílẹ̀ tí àwọn kan ti ṣe. So òun ló dífá fún wọ́n ní, and when you want to split science into your local language, you have to come down to that level so that people will understand it. You understand? So tó bá dọ̀la ń sìn ọmọ tó ń tí ìbí ṣì máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá à ń sọ yìí òun náà dẹ̀ máa ṣe research ni, and it's a continuous process. It's something that is continuous. You understand? So that is it. And as much as we get
further information, we are going to present it. And don't forget, coitus is for the married, not meant for the single. The singles can learn, and when you are aware, when you are informed, you will not be deformed. ṣóyé wa dídó wà fún àwọn tó ti gbéyàwó gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, àwọn tán nídìí ẹ má dùn wọn láti wájú. Ìwọ tọkọ ẹ bá ṣe ìróbò tuntun, máa gbàdúrà gbà fọ́lọ́run ni, má torí tó bá bẹ̀rẹ̀ sí ní jà, tó bẹ̀rẹ̀ sí bínú, you scatter things, you understand. And most of ẹ̀yin obìnrin, ẹ má máa ṣe bíi pé bóyá ẹ fẹ́ fẹnu ba obìnrin jẹ́ ní ojú ọkọ yín, kẹ́ mọ́ sọ pé bó ṣe wà yìí o, àǹfààní àdúgbò ni o, gbogbo èèyàn ló ti fẹ́ o, gbogbo èèyàn ni o. As much as nínú ọkàn tiẹ̀ ìwọ ń sọ so that the man will run away from ẹni yẹn, bẹ́ẹ̀ nínú ọpọlọ ọkùnrin, bọ́pọ̀ ọkùnrin ṣe ń ṣiṣẹ́, the moment tó ti sọ̀rọ̀ yẹn lòbó ẹni yẹn ti wà lọ́kàn rẹ̀. Àtijọ́ tó ti sọ pé nìkan àǹfààní àdúgbò ni òbó ẹ̀ chíìpù yẹn, ìjọ yẹn lòbó tiẹ̀ ti tò sẹ́yìn òbó ẹni yẹn, bí ó sì lọ máàkì rẹ́gísítà ló máa wá. Ṣé pé ni yìí ṣe pé ó ti ṣe bí ṣe pé easy to get ni, òun ó sì lọ máàkì rẹ́gísítà ǹjọ́ kan. Àtijọ́ tó ti sọ̀rọ̀ yẹn ló ti record sínú mind ẹ̀, because that's how its brain works. Communication gbà mí máa ń trigger ọkùnrin, ó máa ń mú arousal wá. Àfàwọn tó bá wà spiritually inclined, tó dẹ̀ tó ń wà spiritual, bẹ̀ fún àwọn tó ṣe ń grow, tó ń dàgbà nú ẹ̀mí, kò sí nǹkan tó kàn ẹ́ tó bá rí nǹkan gan tó ẹ pa aṣẹ́wó ni. Don't call anybody aṣẹ́wó lójú ọkùnrin, I'm telling you. O ti recommend ẹ̀ fún bẹ́ẹ̀ yẹn, ìwọ ló máa feel pé o ti sọ fún ọkàn rẹ̀ mọ̀ sá fún o ti bàjẹ́. No, nínú ọpọlọ ọkùnrin, word and opposite ni. Nínú ọpọlọ ọkùnrin, o ti recommend ẹ̀ fún ni, bó ṣe máa lọ dóòbò yẹn, bó ṣe máa lọ mark register ló máa wá. Most of the time, irú àwọn òbò yẹn ló máa ń dùn mọ́kùnrin jù. Tẹ́ pé tó bá wà ńbẹ̀ kò ní fẹ́ wálé gan mọ́, torí ìwọ ló recommend ẹ̀, bí èèyàn bá recommend èèyàn ni. So ẹ má just rest your mind and focus your own health. Kí ẹ má gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy. Ẹ kàn sí wọn nílé iṣẹ́ wọn. Wọ́n ń ta oríṣiríṣi àwọn oògùn, wọ́n ń ta Attacker Flusher, wọ́n ń ta 3-in-1, wọ́n dẹ̀ ń ta 3310. Àwọn product wọn ìjọba ti lò ń tẹ̀, ní NAFDAC registration. So gbogbo àwọn tí wọ́n máa ń ní pain, tí wọ́n máa ń erectile dysfunction, àwọn tó kò wọn kì í ṣiṣẹ́. Yes, àwọn obìnrin náà tó ní infection, gbogbo àwọn STD, the likes of Staphylococcus, Candidiasis, Syphilis, gbogbo àwọn nǹkan yẹn ni àwọn product wọn ló ń cure. And moreover, àwọn ọkùnrin tí wọ́n máa ń ní erectile problem, contact them. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́, gbogbo ẹ̀ ní ẹ ṣàlàyé fún Ọ̀yọ́ Model Alternative Therapy. Ìbàdàn ni wọ́n fi ìkàlẹ̀ sí. Ẹ dẹ̀ lè pe nọ́mbà wọn 08068220707, 08068220707. Bẹ́ẹ̀ ni wọ́n wà ní Fẹ́lẹ́lẹ̀. Ẹ má bínú, ẹ jẹ́ kí n wo address yẹn so that we'll be able to plead it very well. Yes, wọ́n wà ní Fẹ́lẹ́lẹ̀, number 10 Fẹ́lẹ́lẹ̀ Street, Express Link Golden Plaza, Ìbàdàn ní Ọ̀yọ́ State. Ẹ kàn sí wọn. Tí ẹ bá ti pe nọ́mbà yẹn, ọ̀dọ̀ Ọ̀yọ́ Model Alternative Therapy, ibẹ̀ ni ẹ máa já sí. Thank you so much, guys.